àlàyé rèé lórí bí orí ṣe kó igbákejì ààrẹ yọ tí wọn kò fi yọ kúrò lásìkò tó wà nípò gómìnà. Igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Kashim Shettima ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí Goodluck Jonathan lásìkò ìṣèjọba rẹ̀ ó fẹ́ yọ òun kúrò nípò lásìkò tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Borno. Shettima ní ìṣèjọba Jonathan ó ṣàfihàn rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá ìlú lásìkò ìṣèjọba ọdún mẹ́rin. Shettima mọ̀ sọ èyí nígbà tó sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ ìwé tuntun OPL 245 Inside Story of the 1.3 billion Nigeria oil block tí mínísítà fún ètò ìdájọ́ nígbà kan rí Mohammed Bello Adoke tó gbé kalẹ̀, èyí tó wáyé o ní gbọ̀ngàn Shehu Musa Yaradua Center. Shettima ní ọpẹ́lọpẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin kékeré nígbà kan rí Aminu Waziri Tambuwa àti Mohammed Bello Adoke tó mọ̀ sọ fún ààrẹ Jonathan pé kò mọ̀ ní agbára lábẹ́ òfin láti yọ òun kúrò nípò gẹ́gẹ́ bí gómìnà. Bákan náà ó mọ̀ ló mọ̀ jẹ́ kó di mímọ̀ pé òun àti Jonathan àwọn mọ̀ ti parí ìjà tipẹ́ o, tó sì jẹ́ wípé àlàáfíà ń ló wà láàrin àwọn méjèèjì báyìí. Láàrin ọdún mẹ́rin ìṣèjọba Jonathan, èmi ni wọ́n mọ̀ bújù, èmi ni wọ́n rí bí ẹni tó jẹ́ pé ọ̀táàlú ààrẹ nígbà kan rí Goodluck Jonathan, ẹni tí mo ti parí ìjà pẹ̀lú rẹ̀, ó mọ̀ dúró lórí ẹsẹ̀ rẹ̀ pé kí wọ́n yọ mí kúrò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Borno. Tambuwa olórí ilé ìgbìmọ̀ asòfin kékeré nígbà kan rí ó mọ̀ ló mọ̀ ní ìgboyà láti sọ fún ààrẹ pé kò mọ̀ ní agbára láti yọ mí kúrò nípò gẹ́gẹ́ bí gómìnà, kódà kò ní agbára láti yọ kánsẹ́lọ̀ àdúgbò. Síbẹ̀síbẹ̀ ààrẹ mà yarí o, ààrẹ ò mà gbà. Shettima ní ọ̀pọ̀ àwọn ìgbìmọ̀ ìjọba ààrẹ ó mà ló mà tako ìgbésẹ̀ náà títí tí wọ́n fi jáwọ́ o nínú èrò wọn láti yọ mí gẹ́gẹ́ bí gómìnà. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìrírí tó mà ní ó mà ló mà jẹ́ kó ní àjọṣepọ̀ pípẹ́ pẹ̀lú Adoke àti Tambuwa. Ọ̀pọ̀ àwọn èèyàn jankan-jankan òun ló wà níbi àyájọ́ ìfilọ́lẹ̀ ìwé náà. Àdúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú ìsinmi òní lọ́jọ́ àìkú, èmi àti ń rè àní bá wọn kúkọ̀ wọ́ láṣẹ Èdùmàrè.